Ẹ káàbọ̀ sí Anike Versatile TV, ilé ìròyìn àti ìtàn tó dájú, ibi tí a tún ti máa ń gbádùn àwòrán àti eré, ilé ìròyìn ìdárayá tí kò ní tàn yín jẹ. Ẹ káàbọ̀ padà sórí Anike Versatile TV. Ǹjẹ́ lẹ mọ̀ pé arábìnrin kékeré arẹwà tí a ti ń wò lójú àwọn ẹ̀rọ amóhùnmáwòrán wa lẹ́nujọ́ mẹ́ta ìyẹn tí orúkọ rẹ̀ ń jẹ́ Michelle ọmọde àti nínú àwọn eré kọ̀ọ̀kan nínú àwọn fíìmù kọ̀ọ̀kan tí ìdẹ̀kùn ṣe fíìmù kékeré tí ìkànnù wọn jẹ́ Kòńgẹ́ ìyẹn tí Wùmí Toríọlá gbé jáde. Ìyá rẹ̀ náà jẹ́ ìkan nínú àwọn tí ó máa ń ṣeré tíátà tí orúkọ rẹ̀ ń jẹ́ Tolúlọpẹ́ Ọ̀nàmàdé. Bẹ́ẹ̀ sì ni ìyá rẹ̀ ò kì í ṣe èèyàn yẹpẹrẹ náà nínú àwọn tí wọ́n máa ń gbé fíìmù jáde. Ìyẹn túmọ̀ sí pé ó máa ń kọ fíìmù bẹ́ẹ̀ ni ó sì máa ń gbé fíìmù jáde yàtọ̀ sí pé òun fúnra rẹ̀ máa ń kópa nínú àwọn eré mìíràn tí ẹ lè ti wò tí ẹlòmíì ò mọ̀. Ìkan nínú àwọn eré tí ìyá rẹ̀ ṣe tó dẹ̀ kópa nínú rẹ̀ tí ẹ dẹ̀ rí i pé àwọn ọmọ náà wà nínú fíìmù. Do not have proper upbringing, and for that reason we have to take them away to our office. Mama kọ́ wọn tani lọ. Àǹtí ẹ sí ẹ̀rì ẹ̀ bẹ́ẹ̀ sí ẹ̀. Tí nǹkan kan bá ṣe ọmọ mi àti wọ́n àti ìyá ẹ̀ tó gbá gbogbo ẹ̀ máa gbá yín má tì mọ́lé ni. Ṣùgbọ́n tó jọba ti ń wá ẹ̀. Sẹ́yìn bàbá tí mi yàn dá ọmọ mi fún mi wọ́n bá gbà wọ́n fẹ́ rí mi mọ́lé kò yá àná kò sé ní mò lábúlé wa. Nǹkan tó fẹ́ ṣe gan-an nìyẹn. Pé ìmọ̀ ẹ̀ kàn. Àmọ́ ọkùnrin marriage wa is not working well for us. The next thing for again, a ṣe divorce. Nígbà kò máa lọ lọ. Ọ̀sàbọ̀ bá lè pè mí. Tẹ́bí mo ṣe bá mi àbẹ́ ẹ̀ ti jẹ́ kí ó dé ìsọ̀fẹ́ pa ni sọ́fẹ́ kó bá mi ò fẹ́ràn lé mọ̀ ni. Obìnrin ò kì í ṣerú, àìrí ọ̀lọ́wọ́ tó ló sọ wọ́n dẹrú. Ṣé bí òòyàn lábúlé tí mo fi fẹ́ fọ́mọ mi òde kò tó di gbajúmọ̀ ọlọ́run. Fúnmùlà! Oh, God damn it! Freaking say God damn it! Yóò ṣe ni. She doesn't know how to speak English. Irọ́ ni o. Cholera. Kò sí kámẹ́rà ń bẹ̀. Wọ́n serve any notice. Wọ́n tún fún yín ní invitation and you guys pay total negligence to it. Ṣé o fẹ́ ká ṣe wọ́n ni? Àwọn ìjọba ló dúró yìí. Ẹ wọ kí ni? Ìjọba ní bá gbọ́ wọn. You are the most high God. Ìgbà tó bá tẹ́ wá lọ́rùn o. Most high. Tẹ́ wá lọ́rùn o. You are the most high God. You are the reason why we are singing Jehovah. You are the most high God. You are the reason why we are singing Jehovah. You are the most high God. Jehovah, yeah, yeah, yeah. Jehovah, yeah, oh. You are the most high God. Jehovah, yeah, yeah. Most high. Yeah, 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 yeah. Most high God. Jehovah, yeah, yeah. Most high. Yeah. Most high. Yeah. Dancing to my tunes. Is it too much? It's not too much. I wanna be a fortress. This is my horses. Is it too much? It's not too much. And all my body, I do a thousand say. All my body, all my body. All my life shows ya. All my life for ya. All my body. Yeah, yeah. I wanna be a belonging. I wanna be a belonging. Ẹni kejì tá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́ni ni ìyẹn Kọ́yinsọ́lá Ẹniọlá ìyẹn ọmọ Afeez Ẹniọlá àti ìyàwó rẹ̀ Esther Kalẹ̀. Ìyẹn Afeez Ẹniọlá ìyẹn what's up níga nínú eré tí Tóyìn Abraham gbé jáde ní ìgbà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Alákadá. Fún ẹ̀yin tí ẹ ti wo fíìmù náà ẹ lè padà láti lọ wo Alákadá kí ẹ lọ wo bí ó ṣe kópa
nínú fíìmù náà. Guys, so do you know the new movie showing on Onilere TV? It's going to be called Ifekufe, and you guys should make sure to go and watch it. Daddy, tell them to watch it. Please go and watch Ifekufe on Onilere TV. Yes, guys, it's going to be very interesting. God bless you. Clock it. Hey, clock it near clock it. Okay, clock it. Tí wọ́n jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀ ń ṣalábàápàdé channel yìí, ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá mi like kẹ́ bá mi share rẹ̀, ẹ dẹ̀ jọ̀wọ́ ẹ bá mi tẹ subscribe button láti túbọ̀ máa gbádùn àwọn ètò ní ráńpẹ́ tí ẹ máa rí lórí Anike Versatile TV. Ẹ jọ̀wọ́ ẹ dákun, inú mi dùn bí ẹ ṣe ń tẹ̀, mo mọ̀ lóore o. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣáájú bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe button yìí, apá kejì àwọn ọmọ Nollywood tí àwọn òbí wọn náà jẹ́ celebrity ẹ máa rí i wò ní orí channel yìí. Apá kejì ń bọ̀. Àríjù báyìí lọ lórí ètò tòní, ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ire o.